kú dédé àsìkò yìí mo kẹ́yìn lólùfẹ́ mi nílé lóko lẹ́yìn òdì níbikíbi tí ọwọ́jà atẹ́gùn ètè bá fẹ́ dé. Mo kí yín tẹ̀sán mo kí yín tológun. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Ojú tí ẹ fi ń wò mí ojú náà ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ mi etí náà ní dì. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní ṣẹlẹ̀ sí mi àti yín o. Ṣé a ti wá nǹkan fìdílé? Ṣé a ti fìdílé nǹkan? Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé lórí ìkànnì yìí wọ́n sọ̀rọ̀ nípa bí a ṣe lè lo ewé àti egbò fún ìtọ́jú ara wa. Ìwọ̀nba tó kù kọ́dún ló fi parí, àtèmi àti yín a ní dẹni àkọlẹ̀ o. Mo dúpẹ́ lọ́wọ́ yín tí ẹ ti subscribe sórí ìkànnì yìí. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo dúpẹ́ lọ́wọ́ yín tí ẹ ń share program yìí. Àkàndò ní mú yín lọ́wọ́. Ẹ̀yin tí ẹ ti subscribe ẹ dákun mo bẹ̀ yín. Bá mi subscribe, bá mi share program yìí, ẹ bá mi like, kí ẹ comment. Bákan náà ẹ follow mi lórí page mi Dr. Hafiz Abolade TV lórí Facebook page mi Dr. Hafiz Abolade TV. Eléyìí tí mo mú wá fún wa lónìí, eléyìí tí mo mú wá fún wa lónìí, mo mú àgbo wá fún àwa ọkùnrin. Mo mú àgbo wá fún àwa ọkùnrin. Tọ́pọ̀lọpọ̀ ọkùnrin ní ìwà tó jẹ́ pé jẹ̀díjẹ̀dí ó ti kọ́lé sí ní àgọ́ ara. Jẹ̀díjẹ̀dí bá dẹ̀ pọ̀ jù lára, ó ṣeé ṣe kí nǹkan ọmọkùnrin gbogbozákì kó má ṣiṣẹ́, kó ṣiṣẹ́ mọ́. Jẹ̀díjẹ̀dí bá pọ̀ jù lára, jẹ̀díjẹ̀dí a máa fa ìdákọ́lẹ̀. Jẹ̀díjẹ̀dí a máa fà á. Àwọn ọkùnrin ẹ jẹ́ ká tọ́jú ara wa, nítorí pé tó bá kù díẹ̀ káàtó fún ọkùnrin níbi eré orí ìtàgé, àbùkù ńlá gbáà ni, àbùkù olóròǹbó, àbùkù ńlá gbáà ni ọkùnrin kó má lè ṣèṣe bí ọkùnrin. Wàá máa ka newspaper, ẹlòmíà ní stress yẹn ni stress ti pọ̀ jù. Stress wo ni? Àwọn bàbá wa tá máa lọ oko, wọ́n roko lóko, tá bá dé wọ́n lọ oko tó kó, wọ́n tún máa roko lé. Kí náà ń lò? Egbògi ni. Ẹ̀sọ̀ sáwọn ọ̀dọ́ ọ̀sìn tí pé ìjẹkújẹ là ń kó jẹ. Ẹlòmíì tí ó bá bá obìnrin sùn yóò mọ mu ìmúkùmù ni. Ẹ má jẹ́ kí parọ́ fún wa o. Obìnrin tá bá bá sùn tó bá ní òtó ní eré àkọ́kọ́ àlùfẹ́jú 8 sí 10 ó dáa. Eré àkọ́kọ́ nìyẹn. Eré kejì tá bá lò jù bẹ́ẹ̀ lọ ó dáa. Obìnrin tó bá ní 40 ìṣẹ́jú lọ fẹ́ kẹ́ máa lò lórí òun, ó kíyèsára, ikú ń bọ̀. Ara ó béèrè tó bá padà yá. Bẹ́ẹ̀ sì ni ìdátà dá obìnrin, tọ́lọ̀ ń dá obìnrin lè lo ọkùnrin 3-4 gbó yányán tí ó lò máa pa yányán. Ẹ̀tọ̀ sí ká máa mú kú mu oògùn ìbò, àmọ́ àgbo tí a lè ṣe fúnra wa. Ìwọ̀tẹ́yìn bá ń dùn ọ́, ẹ̀yìn ń dùn mí ní kíní kan ní jẹ̀díjẹ̀dí ní. Nature ọ̀sẹ́ náà máa ń fà ń gbà mí o. Ẹ̀yìn dúdùn ó sì ní í ṣe pẹ̀lú àkọsẹ̀jáyé nígbà míì. Nínú ìwádìí, ọmọ tó bá jẹ́ pé January ni wọ́n bá bí, ó ṣe é ṣe kó ní ìpèníjà ẹ̀yìn dúdùn. Àmọ́ tó bá ń lo oògùn sí yóò fi sílẹ̀. Àwọn tó máa ṣiṣẹ́ agbára ó ṣe kẹ́yìn mọ́ dùn wá. Àmẹ́yìn dúdùn, ọ̀tọ̀lẹ̀yìn dúdùn pé ẹ̀yìn dùn yàn, ọ̀tọ̀lẹ̀yìn dúdùn jẹ̀dí. Ṣẹ́lẹ̀ mọ̀ pé àwọn ìyàwó wa, àwọn àǹtí wa, wọ́n fẹ́ràn àlùjó gángan. Àlùjó gángan, ẹ̀fí lákọlákọ ní ìmọ̀ró.
ìwọ tí mùsùlùmí rò bá dámú sí bá mi gbìyànjú àgbo yìí, bá mi gbìyànjú ẹ̀ kó fún ní lábọ̀. Ẹ bá mi lọ wá egbò òrombó. Egbò òrombó òun ni wọ́n ń pè ní ọsàn wẹ́wẹ́, lọ́dọ̀ tiwa àwa ń pè ní òrombó. Egbò òrombó yìí ẹ bá mi wá, àti egbògi kan tí a mọ̀ sí egbògi àìka, àwọn kan ń pè ní àkìka, àwọn kan ń pè ní àìka. Ṣé a ti wá egbògi yìí, egbò òrombó, egbò àìka àti egbò àsopẹ́yẹjẹ? Ó di mélòó? Ó di méjì. Àti egbò kànrànjágbọ́n. Ẹni kànrànjágbọ́n yìí tútù ní ẹjẹ́ àwa. Egbò àìka yìí tàbá rí tútù a lè lo gbígbẹ, àmọ́ tútù ló dáa jù. Egbòogi ọsàn wẹ́wẹ́ tútù náà ní ẹ jẹ́ ká lò, ẹ jẹ́ ká sàn nù kó mọ́, ká gé kéékèèké, ẹ kì í sínú òkè. Bàbá ẹ má gbàgbé láti bá mi subscribe sórí ìkànnì yìí, bá mi share program yìí, ẹ bá mi like, kí ẹ comment, ẹ lè fẹ́ pè mí, ẹ béèrè ìbéèrè. Àwọn nǹkan yà wọ́n kọ́ta lè ṣe fúnra wa ni, àbẹ́ tí ò bá lè ṣe fúnra ẹ̀, tẹ bá pè mí níbikíbi tí ẹ bá wà lórílẹ̀ ayé yìí, àgbo yóò tẹ̀ yín lọ́wọ́. Àgbo jẹ̀dí lè bá fẹ́ ni, àgbo àtọ̀sí ni, alẹ́ ni, ìdákọ́lẹ̀ ni, flusher ni, gbogbo ẹ̀ wà lẹ́nu lọ́kùnjà. Kódà tún ní àgbo alájì aba ní store, alájì ata 200 litres ní ata ní 45,000, 200 litres 45,000, 100 litres 35,000, 1 litre 20,000 bí a ṣe tà nìyí. A dẹ̀ ní ọṣẹ òkìtì kàkà, ẹni tí mo pè owó ọṣẹ yìí, ọṣẹ tó dájú ni o, Àmẹ́lẹ́dùmarè ó dájú lọ. Ẹni ká wá gé gbogbo àwọn nǹkan yìí, ẹ ké sínú òkè ọlọ́mọrí. Egbò òrombó, egbò ọsàn wẹ́wẹ́ náà ló gbó, egbò àìka ó di méjì, egbò àsopẹ́yẹjẹ méjì ni, ó lákọ ó lábo, ó ní akọ ó ní abo. Wọ́n tún pè ní dòdò, a tún pè ní egbò akọ dòdò tàbí atúwèrè. Egbò yìí ẹ má jẹ́ kó pọ̀ níbi àgbo yìí o, tó bá pọ̀ ń bẹ̀ èèyàn máa ń weak, ó sì máa jẹ́ kó rún kúnyàn. Egbò àsopẹ́yẹjẹ yìí níwọ̀n bá làá kù sí. Egbò àìka, egbò àsopẹ́yẹjẹ, egbò òrombó àti egbò kànrànjágbọ́n, ẹ̀jẹ̀ kéékèèké, ẹ fomi àwọn àlùjànnú ẹ fi kì í, ẹ fomi lásán ẹ fi kì í, omi ògì dàmọ̀ sí omi kan ẹ lè fi kì í, omi tó bá wù wá ẹ jẹ́ ká fi kì í. Lẹ́yìn ọjọ́ kẹta ẹ ká máa mú ní ojoojúmọ́, àárọ̀ ọ̀sán alẹ́, àárọ̀ ọ̀sán alẹ́. Ẹ̀yin ń dùn mí ni, kíní kan ṣe mí ni, ó ti dóògùn, ó ti di eégún núgbò pọ́nbé ẹ ká gbìyànjú, ẹ ká ṣe, ẹ ká lò ó. Ìdùnnú afẹ́rẹ́ lọ́wọ́ ìlú ìfẹ́ mi náà ni pé dákun bá mi subscribe, ẹ pé mi ò béèrè owó, bá mi subscribe, ẹ bá mi share program yìí kó lè kan àwọn tí nǹkan yìí náà ń ṣe lára. Lọ́pọ̀lọpọ̀ ẹkùnrin míì wọ́n ti di ẹni yẹ̀yẹ́ lọ́dọ̀ ìyàwó wọn, àtẹ̀mí àti yín àárín ẹni yẹ̀yẹ́. Obìnrin tá a bá sùn tó bá ní òtóhun, alógún ìṣẹ́jú ó ní òtóhun, ẹ fílẹ̀ o, ẹ fílẹ̀, torí pé kì í rẹ táǹkì tá à ń já omi sí, storage GP a lè já omi sí lójoojúmọ́ kò ní rẹ̀ ẹ́. Àmọ́ pump machine tó ń já omi, pump machine máa weak, ó máa weak, ó máa bàjẹ́ bí ó ṣe jẹ́ nìyẹn. Ẹ jẹ́ ká ṣọ́ra wa o, ká má pa wọ́n rèwerèwe, a ní kú ní rèwerèwe. A ní bẹ́ẹ̀ lórí ètò lónìí, ẹ lè fẹ́ pè mí, ẹ pè mí sórí àwọn nọ́mbà mi 08039336675, 08039336675 tàbí 08053133142. Ire o, ó dìwọ̀ bí ọjọ́rọ̀.